ọwọ́ tẹ àwọn 5 fún títa ayédèrú oògùn ìbílẹ̀. ọwọ́ àwọn ọlọ́pàá ti olú iléeṣẹ́ wọn ní Zone 1 ní ìpínlẹ̀ ti Kánò mọ̀ ti tẹ àwọn afurasí 5 nítorí ẹ̀sùn fífi ara ẹni pe ẹlòmíràn, ṣíṣe, títa àti pínpín oògùn ìbílẹ̀ tó jẹ́ ayédèrú tí wọ́n ń lo orúkọ oníṣègùn ìbílẹ̀ kan tó forúkọ sílẹ̀. agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Zone 1 Abdullahi Hussaini ìmọ̀ ló mọ̀ fìdí mímú àwọn afurasí náà múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó mọ̀ síta ní ọjọ́ Ẹtì Friday. gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe ṣàlàyé, ó ní wọ́n mọ̀ mú àwọn afurasí náà lẹ́yìn tí wọ́n gba ìfisùn kan ní ọjọ́ 10 oṣù kẹjọ ọdún 2026 yìí láti ọ̀dọ̀ Abdulwahab Abubakar, olùdásílẹ̀ Abdulwahab Abubakar Herbal and Islamic Clinic ní ìpínlẹ̀ Bauchi. olùfisùn náà ó mọ̀ fi ẹ̀sùn kàn pé àwọn afurasí náà àti àwọn mìíràn wọ́n ń lo orúkọ òun, ìdánimọ̀ iléeṣẹ́ òun àti àwọn ìdánilẹ́kọ̀ọ́ òun láti polówó àti láti ta àwọn oògùn ayédèrú. ó wá tẹ̀síwájú pé lára àwọn afurasí náà wọ́n mọ̀ tún gba owó lọ́wọ́ àwọn aráàlú ní orúkọ òun, ṣùgbọ́n wọ́n mọ̀ kọ̀ láti pèsè àwọn oògùn tí wọ́n ti rà fún àwọn oníbàárà, nígbà tí àwọn mìíràn tí wọ́n sì ń ta ayédèrú oògùn ìbílẹ̀ tí ó lè fa ìpalára sí ìlera aráàlú. àtẹ̀jáde náà ṣàlàyé bẹ́ẹ̀. ó dárúkọ àwọn afurasí tí wọ́n mọ̀ mú náà gẹ́gẹ́ bíi Mohammed Usman, Hussaini Kabir, Hasan Kabir, Sulaiman Saliu àti Nura Garba. àwọn afurasí náà ti ṣe àlàyé nípa ohun tí wọ́n mọ̀, tí wọ́n sì jẹ́wọ́ pé àwọn mọ̀ kópa nínú ẹ̀ṣẹ̀ tí wọ́n fi ẹ̀sùn rẹ̀ kan àwọn. ìwádìí sì ń lọ lọ́wọ́ báyìí láti mọ àwọn tó tún ní ìbáṣepọ̀ pẹ̀lú iṣẹ́ láabi náà àti láti mú wọn. iléeṣẹ́ ọlọ́pàá Zone 1 ó wá kìlọ̀ fún àwọn aráàlú pé kí wọ́n ṣọ́ra fún àwọn ẹlẹ́tẹ̀ ènìyàn tí wọ́n ń lo orúkọ àti ìdánimọ̀ àwọn iléeṣẹ́ tó bófin mu láti tan àwọn ènìyàn jẹ. àwọn aráàlú ńlá gbà nímọ̀ràn pé kí wọ́n máa ṣe àyẹ̀wò àwọn ọjà, àwọn olùtajà, àwọn ọ̀nà tí wọ́n máa ń lò láti sanwó, wípé ṣé ó jẹ́ ojúlówó kí wọ́n tó ṣe ìdókòwò pẹ̀lú wọn, pàápàá jùlọ lórí ayélujára. àtẹ̀jáde náà fi kún ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀. ọlọ́pàá ó mọ̀ tó kìlọ̀ fún àwọn tó ń ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ pé kí wọ́n jáwọ́ nínú rẹ̀. wọ́n sì sọ wípé ẹnikẹ́ni tí àwọn bá rí pé ó má jẹ̀bi yóò fojú báyìí yóò fi wí náà òfin o. Àdúàgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò alákòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ ń wo àwọn akúṣẹ́ látàárọ̀, àánú yóò fọ́nú ayé mi àti yín, àmín. Ẹ̀yà Yorùbá World TV, ìkànnì tó sojú ọmọ kóòtù òjìrè.